Welcome to Dromoodoagbatv. Kindly like, share, and subscribe. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ tún máa wo pàràwọ̀ la tún gbé yọ lónìí. Iṣẹ́ tí mo wá iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí ènìyàn tó bá ní ẹjọ́ ní kóòtù láti lè jẹ́ kí wọ́n dá lẹ́jọ́ kí wọ́n dá láre. Bí èèyàn bá ṣiṣẹ́ yìí ẹni bá ní ẹjọ́ ní kóòtù kódà àtàn ti rò pẹ́jọ́ náà já sí ẹ̀wọ̀n fún un pẹ̀lú àṣẹ Èdùmàrè tó bá lo iṣẹ́ yìí. Tó bá lo iṣẹ́ yìí wọ́n á dá ẹjọ́ náà nù ni. Ọ̀rọ̀ àwọn ò ní bára wọn mọ́ wá dẹjọ́ náà rán wọ́n á fa ìwé ẹjọ́ náà yà ni láṣẹ Èdùmàrè. Ẹ máa bá mi ká lọ. Kí ni ẹ bá mi wá? Ẹ bá mi wá orí láńdẹ̀rí pípọ́n kan, ìmí ewúrẹ́, odidi àtàrí kan, ẹ jọpọ̀ ẹ pò mọ́ ọṣẹ, ẹ pò mọ́ ọṣẹ níwọ̀nba. Tẹ bá pò mọ́ ọṣẹ tán, ọṣẹ kékeré ni tó lè gba inú ìṣàwìrì. Ẹ kó sínú ìṣàwìrì. Ẹ máa fi bẹnu lọ síbi tí wọn yóò ti sọ̀rọ̀ ẹjọ́ náà. Pẹ̀lú gbólóhùn yìí wípé pé ewúrẹ́ bá sú mí, aṣú dànù ni. Orí tí akọ aláǹgbá bá lé ìfìnà rẹ̀ lásán ni. Ọ̀rọ̀ iná ìṣàwìrì báyìí ni ń kú sí. Àwọn fi iṣẹ́ a máa fi ba inú kó tó di pa lọ sí ẹjọ́ náà. Pẹ̀lú àṣẹ Elédùmarè wọn á dẹjọ́ náà nù tọ́rọ̀ wọn ò ní yíra wọn mọ́. Ire o.